gbogbo bá ti ń ṣe àwọn tó ń fẹ́ wá ń dùn mọ́ wọn. àwa ò bínú ẹnìkan bóyá ènìyàn ń bínú wa àwa ò mọ̀. àwa ò bínú ẹnìkan bóyá ènìyàn ń bínú wa àwa ò mọ̀. ọjà Òyìnbó kò mọ̀ pé nìkan ò wá o. ọjà Òyìnbó kò mọ̀ pé nìkan ò wá o. mọ́kọ̀ọ̀kan òrejìrì ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ. mọ́kọ̀ọ̀kan òrejìrì ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ. bí a bá ṣẹ̀yìn ẹ̀yin àgbà ẹ̀yẹ foríjì wa o. Legacy tiwantiwa mi titi 107.5 FM tiwantiwa 107.5 FM tiwantiwa aago méjì àbọ̀ lólù ní báyìí Jumobi Omisore ti wà ń kalẹ̀ láti máa tukọ̀ ètò Agan Laye ẹ máa bá wa bọ̀. Jumobi Omisore ó ti dé wọ́pọ̀gbọ́n Agan Laye lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ni ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé. 107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀dìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago méjì àbọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí i kémi gbé kí wọ́n gbé ká fọwọ́ sowọ́pọ̀ tó tọ́ Jumobi Omisore àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé àbáṣe rẹ̀ lọ. ó ti dòde o Agan Laye Jumobi ti dé àjùmọ̀ṣe wa ni o Jumobi ti dé. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Agan Laye ká fọwọ́ sowọ́pọ̀ ló tọ́ Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni Agan Laye ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. mo máa ń sọ kinní kan fún wa wípé Ọlọ́run dá wa nítorí ara wa ni torí pé bá torí nǹkan ṣe nǹkan lọ́ba mi aláwùrábí tó dá wa sí láti January 1 títí èní màtún ní November 1st ìyẹn ọjọ́ kìíní nínú oṣù kọkànlá ọdún 2023 bí eré bí àwàdà lánàá bí àná lórí nígbà tá a mọ́jọ́ kìíní oṣù kìíní nínú ọdún 2023 yìí náà ni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú bẹ́ẹ̀ ọ̀pọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ní dáadáa àti nídàkejì ṣùgbọ́n ó wá jẹ́ wípé lásìkò tí mo wà yìí ìwọ tó ní àǹfààní láti máa gbọ́ mi tó wà pẹ̀lú mi báyìí ṣé wọ́n ń wò mí lórí fọ́nrán ni àbí ìwọ wà ò ń gbọ́ rédíò Lagos 107.5 FM ni àbí ibikíbi tó bá tiẹ̀ wà nínú mọ́tò ló ká ẹ̀ mọ́ ni mo ní kò jẹ́ kó o máa dúpẹ́ tiẹ̀ torí pé àánú lórí gbà o oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ Ọlọ́run tó wá dé mi àti ẹ sí má tún wá máa rojọ́ tó pọ̀ mọ́ o àánú ni kò jẹ́ ká máa kí i mo wá ń gbà ládùúrà wípé èyí tó kù ọdún yìí kó parí àtèmi àti ẹ tẹbí tara wa la máa rí ìgbẹ̀yìn ọdún yìí nínú ayọ̀ àti ìdùnnú a tún máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé eléyìí ni mo ní kí n máa fi kí wa káàbọ̀ ẹ káàsán
ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbikíbi àti lákòókò tó bá yín níbikíbi tẹ́yìn lè wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kì í wípé ẹ káàbọ̀ sórí ètò Àgọ́láyé. Jumobi Omisore lórúkọ tèmi, ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì níbi tó Jùmọ̀ rere ti mọ wá sílé ayé. Mo ní ẹmú kàlẹ̀ ayọ̀ ẹ̀mú tó wó pẹ̀lú tọmọ ẹ tún jẹ́ ká jọ jẹ ìgbádùn tọ̀sán òní mò ń bọ̀. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pèmí ni kò lè bá wọn gé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pèmí ni kò lè bá wọn gé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ni. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ìyàn ọmọ tó ń sọ mo tẹ̀ tí gángan rà òpin kò ti jù mo tẹ̀ tí gángan rà òpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àkúnni kó tó di kọ́ba mi kò forúkọ mi ò wá sí wò lọ́lá bá dé lórúkọ mi ìbá fún káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá sí lọ. Báwọn jẹ́ ní ọ̀rọ̀ padà wọ́n sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ayé máa bá. Royal Pop Lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Ẹ mú jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 salamatu street ìlàsàmàjà Lagos. Real pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Kábíyèsí o ọba aláìlúwà ẹkú ọdún ẹkú ìyèdún ọdún kan gẹ́rẹ́rẹ́ yé tọba aláìlúwà ọba wàlíù ọlásùnkànmí rasak ògúntólú oníwọ̀lú àkọ́kọ́ oníbẹ̀jú ti ìbẹ̀jú the paramount ruler of ìbẹ̀jú kingdom ọdún kan gẹ́rẹ́rẹ́ lórí àpèrè baba ńlá wọn Friday November 3 ní kábíyèsí pẹ̀lú àwọn èèyàn pàtàkì wọ́n lọ kírun jumat ní ìbẹ̀jú àgbè central mosque ọjọ́ Sunday November 5 láàlọ́ bọ́bọ̀ oníbẹ̀jú kí hallelujah nínú ìjọ Celestial Church of Christ ìdóyìn mókè ìbẹ̀jú lẹ́kì
Ṣakí ọjọ́ Monday November 6 àti ọjọ́ Tuesday November 7 ní ètùtù ìlú Ìbẹ̀jú Àgbè níbi tí wọ́n ti bá náwó sí òsín ilẹ̀ Ìbẹ̀jú pẹ̀lú ìwúre. ọjọ́ Wednesday November 8 ni àwọn baálẹ̀ lóyè ó mọ̀ bọ́bo oníbẹ̀jú jókòó fatabanu. àdúpẹ́ o láti bí ọdún kan ìlú Ìbẹ̀jú ń dùn yùngbà bí ẹni tó foyin mú kó òwúrọ̀ oníbẹ̀jú kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀ṣe nígbànígbà àṣẹ ààfin ọba oníbẹ̀jú ti Ìbẹ̀jú Àgbè ní ìkéde yìí ti fojú bòde. bẹ́ẹ̀ ni Agan Laye lẹ́tọ̀ lórí rédíò Lagos mo níṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ dé ní ẹ̀ka bọ̀ ẹ jẹ́ ká sáré lọ síbi ọ̀rọ̀ àpilẹ̀kọ wa lónìí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ní yọbi lápò ọ̀rọ̀ bákan náà yìí ló sì ń yọ ọfà nínú àpò ọ̀rọ̀ ṣe pàtàkì láwùjọ ẹ̀dá o bí agbára ti ṣe wà lórí ahọ́n tí a fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló wà nínú ọ̀rọ̀ fúnra rẹ̀ tá à ń sọ wà ní kí n bi ọ́ ìwọ olùgbọ́ mi ìwọ ọ̀rẹ́ mi irú ọ̀rọ̀ wo gan-an ni wọ́n ń sọ jáde lẹ́nu ṣọ̀rọ̀ tútù ni àbí ọ̀rọ̀ líle ṣọ̀rọ̀ tó ń da nǹkan rú ni wọ́n máa ń sọ ni àbí ọ̀rọ̀ tó ń tún nǹkan ṣe ní tiẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ tó ń tún nǹkan ṣe ní tiẹ̀ wọ́n máa kí ẹ kú oríire o bó bá sì jẹ́ pé tó tún ń ṣe nǹkan nídàkejì náà ní tiẹ̀ ni mo wá rọ̀ ọ́ pé kó o ṣe àtúnṣe níbi tó bá yẹ máa rántí wípé lẹ́yìn tó o bá já ẹyin lóhùn o tó bá ti jábọ́ báyìí kò ṣeé kó mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ okòwò àbí nǹkan ńláńlá láti fi ọ̀rọ̀ ẹnu dàrú bẹ́ẹ̀ láti fọ̀rọ̀ ẹnu tún ṣe bẹ́ẹ̀ lómi bá kó credential jọba yìí àbí bóyá ó tiẹ̀ fẹ́ gbaṣẹ́ ni nígbà tó bá débẹ̀ lóòótọ́ mọṣẹ́ ó kúnjú òṣùwọ̀n ṣùgbọ́n ó lè jẹ́ wípé ọ̀rọ̀ lásán tó ti sọ fún ẹni tó jókòó lẹ́nu ọ̀nà tó máa kọ́kọ́ lọ bá ìyẹn receptionist ó ti máa ń gbàgbé wípé aníṣẹ́rú ọmọ kékeré yẹn olúkálùkù ló lágbára láàyè tiẹ̀ o wọ́n dẹ̀ ní pẹ̀lẹ́ ó lákò ó lábo bó o tiẹ̀ ṣe ń rìn bọ̀ yẹn bó o ṣe ń wò lójú tiẹ̀ nínú ẹ̀mí ẹ̀ tó lérò wípé kò dúró oore kò dáa bó ṣe rí yẹn ṣùgbọ́n tó o bá pọ̀nlé tó o kì í tó fojú èèyàn wò bóyá lo mọ̀ wípé nǹkan rere lè tibẹ̀ jáde ọ̀rọ̀ ó lakọ̀ ó labo ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ ká tó sọ. ó ṣe ọlọ́run òbójú mi jẹ́ obìnrin mi sọ̀tà lẹ́nu o obìnrin mi sọ̀tà lẹ́nu o ó ṣe ọlọ́run ọba ọlọ́run tí wàá gbàdúrà ó gbàdúrà mi ohun tó wù mí lè mí jẹ ọmọ bàtà tó wù mí lè mí wọ̀ dísáínà tó wù mí lè mí wọ̀ àgọ́ tó wù mí lè mí lò. ẹ jẹ́ kí n sáré jíṣẹ́ yìí wọ́n ní kí a máa bá wọn kí Dr. and Dr. Mrs. D.O. Ọlọ́runlẹ́yẹ ìyẹn President Kapa Ministry àwọn akọrin àti gbogbo ọmọ ìjọ lápapọ̀ wọ́n ní ẹ kú ìmúrasílẹ̀ àjọ̀dún ọdún kejìdínlọ́gbọ̀n ìyẹn 28 years ní ìdásílẹ̀ ìjọ wọn tí yóò wáyé láìpẹ́ yìí wọ́n lójú gbogbo wa pátápátá ló máa rọ́dún ìjọ Christ Abundant Power Apostolic Church ibùdó agbára yóò máa tẹ̀síwájú lórúkọ Jésù tẹ́ ẹ bá wa ń gbọ́ olùkéde Jídé Adébọ̀wálé ló ní kí n máa kí n wípé happy anniversary fún gbogbo ọmọ ìjọ. bẹ́ẹ̀ náà ni kí n máa kí gbogbo àwọn ẹbí Haruna Ìṣọ̀lá pátápátá wọ́n ṣe 40 ọdún èyí tí bàbá náà tó ti papòdà ìyẹn bàbá ń gà ní àgbà Haruna Ìṣọ̀lá wọ́n ní ẹ̀kú
wọ́n kí wọ́n rántí bàbá wọn, wọ́n ní tá a bá kú ká fọmọ rẹ̀ tó dáa sílẹ̀ ká fi sẹ́yìn sáyé. Ẹlòmíì kú ní ìsìn kò tí ì dọdún 3-4 lọ, wọn kúkú rántí ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí àwọn bàbá tí wọ́n bá ní wọ́n rántí 40 years 50 years ó fi nǹkan lẹ̀ ní àwọn ọmọ ṣì ń gba royalty. Bọ́dá àwọn Wàsíù Haruna Ìṣọ̀lá àwọn náà ní kí n máa bá wọn kí gbogbo ẹbí Haruna Ìṣọ̀lá pátápátá pé àwọn kíra wọn náà ń kíra wọn 40 years tí bàbá wọn ti lọ wọ́n gba royalty. Ọlẹ́ wà tún ó ṣe bí ọba oníṣẹ́ ṣiṣẹ́ ọlẹ́ wà tún ó ṣe bí ọba. Oníṣẹ́ ṣiṣẹ́ ọlẹ́ wà tún ó ṣe bí ọba. Oníṣẹ́ ṣiṣẹ́ ọlẹ́ wà tún ó ṣe bí ọba. Òṣìṣẹ́ jí lágò mẹ́fà bọ̀ ọ̀lẹ́ jí lágò méjìlá. Òṣìṣẹ́ jí lágò mẹ́fà bọ̀ ọ̀lẹ́ jí lágò méjìlá. Títí kùtà ikú ó tá ló wà sọ rẹ̀ ọ̀lẹ́. Títí kùtà ikú ó tá ló wà sọ rẹ̀ ọ̀lẹ́. Oníṣẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ́ wá sùn ọ̀ṣẹ́ bí ọba. Ẹ ṣe mo gbọ́ bí ẹ ti wí. Bọ́mọdé sọ́kò la jẹ mọ́, kò ní kú kò ní rùn, aṣọ ẹ̀dó máa pọ́n. Ẹ jọ̀wọ́ ẹ máa dalẹ́kun. Royal Pop Lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry rio pop mango rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà rio pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 salamatu street ìlasamaja lagos. rio pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore.
kábíyèsí o ọba aláìlúwà ẹkú ọdún ẹkú ìyèdún ọdún kan gẹ́rẹ́rẹ́ yé tọba aláìlúwà ọba wàlíù ọlásùnkànmí rasak ògúntólú oníwọ̀lú àkọ́kọ́ oníbẹ̀jú ti ìbẹ̀jú the paramount ruler of ìbẹ̀jú kingdom ọdún kan gẹ́rẹ́rẹ́ lórí àpèrè àwọn baba ńlá wọn friday november 3 ní kábíyèsí pẹ̀lú àwọn èèyàn pàtàkì wọ́n lọ kírun jumat ní ìbẹ̀jú àgbè central mosque ọjọ́ sunday november 5 láàlọ́ bọ́bọ̀ oníbẹ̀jú kí hallelujah nínú ìjọ celestial church of christ ìdóyìn mókè ìbẹ̀jú lẹ́kí ọjọ́ monday november 6 àti ọjọ́ tuesday november 7 ní ètùtù ìlú ìbẹ̀jú àgbè níbi tí wọ́n ti bá náwó sí òsínlẹ̀ ìbẹ̀jú pẹ̀lú ìwúre ọjọ́ wednesday november 8 ní àwọn baálẹ̀ lóyè ó mọ̀ bọ́bọ̀ oníbẹ̀jú jókòó fatabanu. àdúpẹ́ o láti bí ọdún kan ìlú ìbẹ̀jú ń dùn yùngbà bí ẹni tó foyin mú kó òwúrọ̀ oníbẹ̀jú kẹ́ ẹ pẹ́ o kẹ́ ẹ ṣe nígbànígbà àṣẹ ààfin ọba oníbẹ̀jú ti ìbẹ̀jú àgbè ní ìkéde yìí ti fojú bòde. àwọn champions mi lórí ètò Àgànláyé mo mọ̀ wípé ẹ ti wà níkàlẹ̀ gbogbo champions pátápátá mo níṣẹ́ gbàgbé tẹ́ ẹ bá ti láǹfààní láti pè wọlé tí n bá ti sọ fún yín wípé ẹ ló champion kẹ́ máa sọ fún mi wípé ẹ ló Rio Pop torí ipá abala tá a wà yìí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn náà ṣe onígbọ̀wọ́ ẹ̀ àwọn ni wọ́n ṣe sweet Rio Pop ẹ má gbàgbé pé mo máa ń sọ fún yín wípé ọ̀nà mẹ́rin ló pín sí o a ní strawberry a ní white apple a ní passion bẹ́ẹ̀ náà la ní mango flavour gbogbo ẹ̀ ló dáa ló dùn ńlá tó wà lóríṣiríṣi flavour tó dáa lílá ni ẹ má gbàgbé logo yẹn mo ní kẹ́ ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń la tẹ́ ń rà fáwọn ọmọ tẹ́ ń fi sínú lunch box tí wọ́n ní àbí wọ́n wà nù lé ní gbogbo ẹ̀yin tẹ́ ń tà tẹ́ náà fẹ́ ṣe ń gbọ́ mi ẹ̀ bá wà dòwò pọ̀ ó yá òun làwọn èèyàn ń rà o ìwọ tí wàá ṣe tán ni ẹ máa ní ẹ má yẹ rojọ́ ẹ kò sí sẹ́ẹ̀lù kò jẹ́ kí irọ́ ni o gbogbo owó tó o fi ń rarun tó wọ́n yẹn kò lọ sí nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ ò lè dá lágbàtà Rio Pop kó máa supply kákàkiri ọjà gbogbo àwọn màmá tó ń ta nǹkan ládùúgbò yìí yẹn sọ fún wọn pò ń ta Rio Pop tó bá ṣe ń gbé fún wọn tọrọ tó ṣiṣẹ́ ó máa sàn ju mílíọ̀nù tó jókòó sí òṣè nǹkan kan lọ ọwọ́ tó dẹ̀ dilẹ̀ lò ìṣú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ torí gbogbo àlàgbò gbogbo tó ń lọ ní ìsìn ṣùgbọ́n ọmọ tó bá ti ní nǹkan kan lọ́wọ́ tó ń ṣe kò sẹ́ni oṣù kankan ò lè yá lò bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ń ṣe omi royal park water ìyẹn wà lóríṣìí mẹ́ta ó wà ní 70 cl 50 cl bẹ́ẹ̀ náà là ní 30 cl ẹ lè dá lágbàtà omi royal park water náà mo ní kẹ́ ẹ lọ́kàn sí wọn wọ́n wà ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ wẹ̀yìn champions mi tẹ̀ ń jẹ̀bùn ẹ̀yin tẹ̀ ẹ̀ jẹ́ tọ̀sẹ̀ tó kọjá mo ti rí yín mo ti wá gbẹ́bùn yín fún yín má gbàgbé lunch box wọ́n tún ti kó wá bí bá lunch box ni o water bottle ni o ṣí àjókòó ni o fún gbogbo àwọn champions mi mo ní tẹ̀yìn wá ṣáà ti máa sọ fún mọ́mí and daddy wípé tí wọ́n bá ti ń bi yín pẹ̀lú sweet wo lẹ fẹ́ Rio Pop ni ọ̀dọ̀ màmá tó wà ládùúgbò tí wọ́n bá ra nǹkan yẹn ẹ máa tẹ̀ sí wọn létí wípé ẹ fẹ́ Rio Pop gbogbo ọmọ tó bá ń lá Rio Pop ọ̀pọ̀lọpọ̀ wọn máa jí pé wọ́n máa ń smart bẹ́ẹ̀ náà ni gbogbo àgbàlagbà ọmọdé kò yọ yín sílẹ̀ kí tẹ́ tí ẹ máa fẹ́ báyọ̀ sọ̀rọ̀ tí gbogbo ẹ máa gbá yẹn ẹ máa fi nǹkan sẹ́nu tí ẹ bá ti lẹ́nu kúkú jù ẹnu máa ń gbà ní. 070 5655 1075 5655 1075 tẹ́ ẹ bá ti pè wọlé ẹ̀yin champions mi ni o láti ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn títí tó fi lọ sọ ọmọ ọdún mọ́kànlá sí mẹ́ẹ̀ẹ́dógún mo ní kò yọ yín rẹ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bá wa lárí opò yẹn má wọ̀ọ́rì wọ́n máa kì yín kò tí ì kàn yín. hello champion hello ìpè ń jápè ni àwọn champions mi ti kórí ìlà gbogbo ẹ̀yin àgbàlagbà yẹn mo sọ fún yín a máa kì í kò tí ì kàn yín kò sí ìgbà tí ẹ̀yin má sọ̀rọ̀ tí yín ẹ̀yin lè máa bá wa lárí pọ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́ máa dá lágbàtà ọ̀ a sì máa kẹ́bù tí wọ́n wá ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ní young chan grow hello champion hello nẹ́tíwọ̀kì màlọ́gẹ́ tó ń lo fóònù bẹ́ẹ̀ mo ti kẹ́bùn dé fáwọn ọmọ yìí lé ní báyìí o báwo la ṣe wá fẹ́ ṣe báyìí tẹ́ ẹ bá ti pè mí tí ò bá ti wọlé bóyá kán máa pè sórí nọ́mbà ẹ pè 070 44 24 79 84 070
08044247984 ẹ pè torí ìtí mo ní kẹ́ kọ́kọ́ pè sí yẹn. Hello champion. Hello champion. Hello ma. Tí mo bá ti pè wọlé tí mo bá ti gbé kó o bá ti sọ wípé hello champion kó o sọ fún mi pé lórí opop tó bá mọ̀ pé lóòótọ́ ló fẹ́ jẹ̀bùn lórí bíbá yìí. Hello champion. Hello lollipop. Èmi ò ta lollipop o. Iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited wọ́n ti kó ẹ̀bùn wá bíbá fún àwọn tó bá fẹ́ jẹ. Àwọn ni wọ́n ń ṣe sweet Rio pop ó wà lóríṣi mẹ́rin. Hello champion. Hello champion. Hello Leopold. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Ọládiméjì Sáfìlì. Kíláàsì wo ló wà? Mo wà ní SS1. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mẹ́tàlélógún. Mẹ́tàlá. 13 years ọmọ ọdún mẹ́tàlá ni ẹ́. Ìwọ tí ẹ ti mọ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó yá sọ fún mi ta ni mínísítà fún federal capital ìyẹn Àbújá. Hello champion. Ìyẹn ti lọ kò gbọ́ mọ́ ìwọ tó bá wà lórí ìlà. Hello tó o bá ti pè mí tó bá ti wọlé ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. Hello champion. Hello. tó tẹ́ ẹ bá ti pè gbogbo ẹ̀yin tẹ́ ń pè àgbàlagbà kọ́ ni mò ń wá lórí Rio pop yìí. Ẹ fáwọn ọmọ kéékèèké láyè tí wọ́n bá dẹ̀ tí tó bá jẹ́ pé nọ́mbà dádì àbí mọ́mì ni wọ́n ń lò kó yẹ kí n tún máa sọ fún yín mọ́. Ẹ nídìí àti bá wọn gbé wọn ń ṣe ọmọ kékeré. Ẹ jẹ́ kí n bí wọ́n àwọn ni mo fẹ́. Ẹ̀yin dádì àti mọ́mì a máa kì yín kò tí ì kàn yín. Hello champion. Hello champion. Ìpè ń jápè ni. Hello. Sáfìlì ló pè padà. Hello champion. Ẹni tó bá ti fẹ́ jẹ̀bùn lórí ètò Rio pop tí n bá ti pè ẹ́ tó bá ti wọlé tí n bá ti ṣe hello champion kó o kọ́kọ́ fi lógo mi dá mi lóhùn ó lè wá máa jẹ̀bùn mi lọ́fẹ̀ẹ́. Hello champion. Hello Leopold. Kí lorúkọ ẹ? Aliami. Ọmọ ọdún mélòó ni ẹ? 7. Ọmọ ọdún 7. Kíláàsì wo ló wà? Primary 3 ló wà. Ó yá sáré ka 3 times fún mi báyẹn. 3 times 1 3 times 2 3 times 3 9 3 times 4 3 times 5 3 times 6 3 times 7 3 times 8 3 times 9 3. Ó yá dúró níbi tó dé yẹn 3 times 7 kí ló jẹ́? Hello. 21. Ok tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ kó máa bọ̀ lórí ní Radio Lagos kó ló ń béèrè olóòtú ètò Agan Laye ó ti jẹ̀bùn. Ta ló wà níbẹ̀ yẹn? Hello champion. Hello champion. Hello Rio pop. Kí lorúkọ ẹ? Emmanuel. Ọmọ ọdún mélòó ni ẹ? 13. Emmanuel ta ni mínísítà fún federal capital Abuja lórílẹ̀‐èdè Nàìjíríà? Gbogbo àwọn tí ó ti jẹ̀bùn àtẹ̀yìn tó wọlé àtẹ̀yìn tẹ̀ wọlé mo kí yín tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká tún jọ pàdé lórí àkọ́tún ètò Agan Laye níbi tẹ́ ò ti máa gbẹ abala Rio pop táwọn champions ti máa ń jẹ̀bùn. Gbogbo àwọn tó ń lá Rio pop lọ́pọ̀lọ́ wọn máa ń jí pépé. Gbogbo àwọn ọmọ tí ó jẹ́ pé àwọn ni ọjọ́ ọ̀la wa mo láwọn ni èmi fẹ́ máa gbọ́ àwọn ni mo fẹ́ máa fún lẹ́bùn kó gbogbo ẹ̀ kó lè máa ṣe kí ni
kó máa rọ̀ ṣọ́ọ̀mù. Ẹ má gbàgbé láti lọ tẹ̀lé wa lórí gbogbo social media platform wa official Jumobi lórí Instagram, lórí Facebook Jumobi Omisore, lórí Twitter Jumobi Omisore. Mo ní kẹ́ ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Jumobi Omisore, ẹ lọ tẹ̀lé mi lórí YouTube. Tẹ́ bá ti tẹ Jumobi Omisore síbẹ̀ ẹ máa rétò Àgànláyé yìí tẹ́ ẹ ti wò kọ́ yìí tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ti miss ní àbí yìí tán ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀ wà níbẹ̀ tó ń gbóná fẹ́lifẹ́li. Tẹ́ ẹ bá ṣe wá dé lórí YouTube wa ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa. Tẹ́ ẹ bá ṣe ń subscribe náà kẹ́ ẹ máa follow kẹ́ ẹ dẹ̀ máa like. Mo ní ṣé mo fẹ́ ṣègbéyàwó fọ́mọ ní àbò fẹ́ràn ọmọ nílé ọkọ ẹ pé Jumobi Omisore sórí 07044247984 44247984 ìyókù tún di lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀. àmọ́ yín àtún yín mọ́ ẹ̀yin tí ń pèrè wá sáyidá gbogbo yín lẹ́ ó bára jẹ pa. ẹ̀yin tí ń pèrè wá sáyidá ó àmọ́